ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan ó ti tú àṣírí nípa òṣèlú Nàìjíríà àti bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni bàbá náà tí ó ṣe ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọdún 2010 sọ́dún 2015 ó ti jẹ́ kó di mọ̀ pé òṣèlú Nàìjíríà òṣèlú tó léwu ni, òṣèlú bò bá ọpá bò bò ògùn lẹ́sẹ̀ àti òṣèlú tí ò fọkàn ẹni balẹ̀. Nítorí tó ní bí olóṣèlú tó bá kí ẹ ní àárọ̀ báyìí tètè jáde kó lọ wò tàbí àárọ̀ ni tó sì ní bó olóṣèlú bá sọ̀rọ̀ kan tàbí ṣèlérí fún ẹ ní àárọ̀ báyìí onígbà tí yóò bá fi máa di ìrọ̀lẹ́ oní ìlérí náà wọn yóò tún ti yí padà. Èyí tó sì jẹ́ kó di mọ̀ pé bàbá ńlá Júdásì inú ọ̀dàlẹ̀ ni ọ̀pọ̀ àwọn olóṣèlú tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀rọ ti wí pé lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2015 ní àgbáríjọ àwọn ẹgbẹ́ òṣèlú bíi mẹ́rin kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n sọra wọn di ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni wọ́n gba ìjọba kúrò lọ́wọ́ Goodluck Jonathan tó sì jẹ́ pé lásìkò tí wọ́n ń ka ètò ìdìbò lọ́wọ́ ẹni tó fẹ̀yìn Goodluck Jonathan jẹlẹ̀ ìyẹn olóògbé Muhammadu Buhari ti ẹgbẹ́ òṣèlú APC òní Jonathan ló ti gbé ìpè orí fóònù ẹ̀ tó sì fi pe Buhari tó juwọ́ sílẹ̀ wípé kò nílò kankan ìbò mọ́ níbi tí ìbò ti dé tóun ti rí Buhari ti la òun mọ́lẹ̀ tó sì kíkú oríire. Ìṣẹ̀lẹ̀ igan ló sì jẹ́ kí Jonathan kó ní orúkọ rẹ̀ ní Nàìjíríà àti ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti káàkiri àgbáyé tó jẹ́ pé inú ẹjẹ́ kan máa pọ̀n lé. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú ìròyìn máa tún bẹ̀rẹ̀ sí ní jáde wípé àwọn alágbára kan lókè ọya ní ilẹ̀ Haúsá wọ́n tó fẹ́ kí Jonathan kó wá ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 tí wọ́n ti ń bá bàbá náà sọ̀rọ̀ tí wọ́n sì ní òun fún rẹ̀ ó ń ṣe ìpàdé lọ́wọ́ pẹ̀lú àwọn tó súnmọ́ àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ láti mọ ìgbésẹ̀ tí yóò gbé lórí ètò ìdìbò ọdún 2027. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí níbi ayẹyẹ ẹni tó ṣe olórí òṣìṣẹ́ chief of staff lásìkò tó wà láàrẹ nípò ààrẹ ìyẹn olóyè Mike Ayégbéni Ògíàdùmẹ̀ tí ó ṣe olórí òṣìṣẹ́ Jonathan nígbà tó wà nípò ààrẹ láàrin ọdún 2014-2015 ìní Jonathan tú àṣírí ìpè ilẹ̀ dídà inú kóbò lọ́dún 2015 ó láwọn olóṣèlú dalẹ̀ òun gan àti pé ilẹ̀ dídà ó ti pọ̀ jù láàrin àwọn olóṣèlú ó ní lára àwọn tí ò dalẹ̀ òun tó jẹ́ pé dúró ti òun kódà nígbà tí ìjọba bọ́ kúrò lọ́wọ́ òun òní olóyè Mike Ayégbéni Ògíàdùmẹ̀ tóun wá fún ayẹyẹ ọjọ́ bíi 70 ọdún ẹ̀ 70 years tó sì kan sára sí pé ọkùnrin náà ó lè kú nítorí òun àti wípé òṣèlú Nàìjíríà òṣèlú tó ti ń dalẹ̀ gidigidi ni. Ibi ayẹyẹ náà ní igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Dennis Idahosa ló ti wá ṣojú ọ̀gẹ́ gómìnà Monday Okpebholo. Bẹ́ẹ̀ làwọn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Edo bíi Lucky Ìgbìnlẹ̀dìọ̀ ọ̀jọ̀gbọ́n Ọ̀sárìmẹ̀ Ọ̀ṣùnbọ̀ sẹ́nẹ́tọ̀ Adams Oshiomhole wọ́n wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Gombe Ibrahim Dwakwambo náà wà ńbẹ̀. Àwọn bíi igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Edo àwọn bíi ẹni ọ̀wọ̀ Peter Badan olóyè Pius Odugwu Marvelous Ọmọbáyọ̀ àwọn náà wà ńbẹ̀. Bẹ́ẹ̀ làwọn bíi adájọ́ àgbà ìpínlẹ̀ Edo onídàájọ́ Daniel Okungbowa abẹnugan ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo ìyún Blessing Agbébákù òun náà ó wà níbi ayẹyẹ náà.